bí apẹ̀lú orí ẹ̀ olóore wa ni. Olórí wo bá papọ̀ aṣọ̀nà Èkó. Ẹ̀gbọ́n ti dápá òfúrúsù olóore wa ni. Olóòmọ ló ń kí ẹ̀ ọ̀rọ̀ máa ń bí. Àmọ́ pẹ̀lú òní jẹ́ mi. Ọ̀ṣọ́ wa lẹ́nu ìtú ìgbọ́n káwọ́. Mi ò ní pẹ́pẹ́ sílẹ̀. Kí kẹ́nìbọ̀dì ọba nígbà oṣù òwe sílẹ̀ ẹgbẹ́ ọjọ́. Ọ̀ṣọ́ vice president. Ìwé ẹ̀yẹ tó dé náà. Ẹjọ́ jọ náà lóye. Ìyàbọ̀ sọ̀rọ̀ ilé kìí wọ́n ṣe, ìwọ́n máa ń jalè lọ́sàgbà. Ẹjọ́ jọ náà lóye. Ànọ́gbà ló bí ìjọ. Ó ṣe wáyé mi kúkúrúkú ìtẹ̀kúrú òde. Ẹ ṣe wáyé mi kúkúrúkú ìtẹ̀kúrú òde. Aṣojú ṣàtúbọ̀tì kó dára tiẹ̀. Ẹ jẹ́ kó jù pàdú sí ìtẹ̀kúrú òde. lórí ìsàlẹ̀ ìkó èrì àti olóyè aṣọ̀kan lórí ìdí ẹ̀ olóyè àgbàkan òkè ẹ̀yẹ́dúró. Wọ́n tó ní sọ́bí sábì.
ọ́fíìsì Ayétúndé. Ọ́fíìsì Ayétúndé. Ọ̀pọ̀lá àdàbúrò. Gbogbo ètò olúwọ̀mọ́ ṣàdúrà olúwa kò ní wọ́n mọ́ ìbá kí olúrí ní wọ́n kù ní ìbá olóyè aṣàkó lẹ́jọ́ lórúkọ. Ìgbàwọ̀ omi dúdú ojú dáwọ́ ọkọ̀ ojú dáwọ́ kò lè ṣọ kò lè ṣọ kò lè yẹ. Aṣọ àbúrò wò sí ọkọ̀